Ìbàdàn kan ṣó ẹ jókòó ẹ jókòó. Mẹ́rin ni kẹjẹ kẹtọ́ọ̀ṣù. Wọ́n sì bí ẹ̀dá sí bágàjì. Oya àmọ́ bóyá big boys ní tẹ̀tẹ̀lé lẹ́yìn sàbáyọ̀ mọ̀. Àmọ́ bóyá ó ní big boys lẹ́yìn àbí kò ní. Owó yẹn la máa fi mọ̀. Iko ẹ má lọ iko o. Ẹ má lọ iko rárá o. Owó ni ẹ lò o. Ìlú ń jẹ́ fẹ́ kí iye lóde lẹ̀ yìí. Òmò lámọ̀ yìí náà kí ọmọdé àsìkò fẹ́ jóyè ẹ máa bẹ̀rẹ̀ sí là. Ẹ ti ń là ẹ tún máa là mọ́ là. Ẹ máa lọ là mọ́ là o. Ẹ ní sèré ire ò ní sí eyín o. Ọkọ̀ yẹn balẹ̀ ẹ gbé ẹ̀ tán. Ibi tó ti ń bomi bẹ ẹgbẹ́ kì í wọ̀n. Ọ̀la yín ọmọ aráyé ló mọ̀ la yín. Ọkọ̀ yẹn balẹ̀. Gbẹ́gun ayọ̀kọ̀ aṣọ ìṣẹ́kù ìdáṣẹ́ kò sí lọ́wọ́ àìbá ṣe bẹ́ẹ̀ o ẹ fẹ́ nígbà ẹbí fún ọ̀yàn orígbèrè ilé ẹmú náà ẹ̀ṣẹ̀ mọ̀ Ifá ò jẹ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ẹ̀ni tẹ́ẹ̀ni tí o ẹ̀ẹ̀ni bẹ́lẹ̀ tẹ̀lé o ekun lélẹ̀ tóbìnrin ẹ̀ ṣe bẹ̀ tó àfipọ́ sí ọ̀rọ̀ ẹ̀ kì í dùn ọ̀rọ̀ ẹ̀ máa bẹ̀rẹ̀ sí dùn ọ̀rọ̀ ẹ̀ dẹ́gbẹ́ sàlàyé o. Àjàkùn Ààrẹ wà rí bá ti ṣe wà rọ́nà bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe òní báráyé ní gbogbo ẹni tó bá ń dẹ̀ nínú náà Ọlọ́run Elédùmarè á rọ̀ wọ́n lọ́kàn nítorí tó bá ń dá fún yàn àwọn kan máa bínú tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni tí ò bá lọ́ta kò lè ní ìlọsíwájú gbogbo ọ̀tá náà kan fi gúdù ṣe áńkọ́ọ̀pù kò ní wẹ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ tẹsẹ̀ kò ní tọ́ sí ẹ kò ní tọ́ sí gbogbo àwọn afẹ́nifẹ́re ẹ gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ nínú kan Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wọn ẹ ní gbogbo ara yín lójijì ẹni tó máa kú ni yín á dàgbà á dògbó á tẹ̀wú parí á tẹ̀lé ìdíjọ́ bẹ́ẹ̀ lè ṣe máa rí. Súkì ẹ̀ lè gbà ó. Aláwùsá ò ní gbà. Aláwùsá ò lè gbà. Adájọ́ ẹ̀ lè gbà lọ́wọ́ mi rẹ̀ ti rí o. Aláwùsá ní ká bẹ̀rù. Àárọ̀ ẹ̀ lọ́rùn òní lọ́dún ní kò lọ pò fún tó òní kókò ìlẹ̀kẹ̀ yìí wà lò pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run tó bá wọ̀ ẹ̀ lọ́wọ́ kò ní wọ̀ ẹ̀ lọ́rùn tó bá wọ̀ ẹ̀ lórí kò ní wọ̀ ẹ̀ lọ́rùn òní gbogbo ojú òní gbó tẹwọ́ òní gbó tẹsẹ̀ òní gbó tabẹ́ náà lágbára Ọlọ́run lórí ẹ̀ síbí. Bájà ọ̀sán àwọn àmúkò báwọn ẹ̀ máa kọ́ lélẹ̀ Báda mo ní ọdún náà gbogbo yẹn lẹ́ẹ̀kan àbí ààrẹ àti ìgbà lẹ́ẹ̀kan nítorí inú ẹ̀ dùn ààrẹ orí ìlàjẹ
mo láìkì ààrẹ. Ààrẹ gan náà ló láìkì. Bí òjò yè ní bí ọwọ́ gbọ́dá rí o. Èyí ewé ọ̀dà Ọ̀pọ̀lọpọ̀ mú dágbára lẹ̀. Yóò ewé oyèrè ẹlẹ́dàá àrọ̀mọ́yè yóò ìṣẹ̀dá àrọ̀mọ́yè yóò lásìkò tó jó èyí owó tí ń dẹ́rù bó ṣe àwọlé tọ̀ ẹ́ ọ̀nà yà wá sí ọ̀nà yà ń là gbogbo ogun gbẹ́gbẹ́gbẹ́ ẹ̀ súnmọ́ yọ̀ ẹ́ gbogbo ogun tó bá dojú kọ ẹ́ àwọn tó lé ayé abẹ́ ṣe àpapọ̀ irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá abẹ́ ṣe Kakanfò irúmọlẹ̀ Kakanfò abẹ́ ṣe bàbá Oòduà afẹ̀wọ̀n nífẹ̀ẹ́ àwọn abẹ́ ṣe ogun náà alálẹ̀ Ìbàdàn abẹ́ ṣe Òkè Ìbàdàn abẹ́ ṣe Ọ̀sẹ̀ méjì abẹ́ ṣe gbogbo irúmọlẹ̀ Ìbàdàn abẹ́ ṣe orí ẹ̀ ò ní gbàbọ̀dé o ìṣẹ̀dá ẹ̀ ò ní gbàbọ̀dé o ewé oyèrè oyè àmọ́rí o àtù ẹ̀ lára o àtùbà o àtùṣe o ọ̀nà àlà o ọ̀nà àṣì o lẹ́yìn tó ń jó èyí aburú kankan ò ní ṣẹlẹ̀ sí ẹ o kí ni mo lọ́jọ́ òye fún kò ní jẹ́ tiẹ̀ o ìbámọ̀ ìbá ti jó èyí ti pẹ́ bẹ́ẹ̀ ló ṣe ọmọ rí o ò ní fọmọ dí o ò ní fàyà dí o àwọn olólùfẹ́ Afẹ́nifẹ́re ò ní fi dí o ọ̀nà rẹ̀ á ṣí ọ̀nà rẹ̀ á là 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 gbogbo orí adé ajẹ́ kó tù ẹ́ lára o. On behalf of the 15th Onakankafo of Yoruba land, Iba Gani Abiodun Ige Adams, I hereby present this certificate of chieftaincy to you, Chief Monsuru Lawal Amubieya, as the Baada Onakankafo of Yoruba land. Today, the 13th day of January 2025. Congratulations. Oh yeah, you do it, you do it. Ẹyẹ kọ ya bọ́tò iná. Torí ya. Ọlọ́run ọba wẹ̀sùn ẹ̀yẹ ó ṣíwájú. Ìdùnnú Ọlọ́run ọba, ìdùnnú Ọlọ́run ọba, ìdùnnú Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run ọba, ìyanu. Ọ̀pá àṣẹ rèé gbogbo tó bá fẹ́ béèrè tó bá di fi ọ̀pá ìbéèrè àwọn orúmọlẹ̀ á fàṣẹ sí o gbogbo tó bá di fi ọ̀pá ìbéèrè àpapọ̀ ẹlẹ́yẹlẹ Yorùbá á fàṣẹ sí o gbogbo tó bá di fi ọ̀pá ìbéèrè irúmọlẹ̀ Kakanfò á fàṣẹ sí o gbogbo tó bá di fi ọ̀pá ìbéèrè bàbá wa Oòduà afẹ̀wọ̀n nífẹ̀ẹ́ á fàṣẹ sí o gbogbo tó bá di fi ọ̀pá ìbéèrè alálẹ̀ Yorùbá á fi àṣẹ sí o ìṣẹ̀dálẹ̀ Yorùbá á fàṣẹ sí o alálẹ̀ Ìbàdàn á fàṣẹ sí Òkè Ìbàdàn á fàṣẹ sí Ọ̀sẹ̀ méjì á fàṣẹ sí gbogbo orúmọlẹ̀ Ìbàdàn á fàṣẹ sí o ẹlẹ́dàá àárọ̀ mọ́ yèyí o ẹlẹ́dàá àárọ̀ mọ́ yèyí o bẹ́ẹ̀ ló ṣe máa rí o ẹ̀yà yẹ ok. Ẹni máa dùn sí mi. Wọ́n ṣọ́ọ̀jù.